Aláròyé máa wí o. irọ́ ńlá ni Ọbásanjọ́ ń pa, ó gbìyànjú láti ṣe sáà kẹta, àwa la ò gbà fún un. Bùgàjé. irọ́ ńlá gbà ni olóyè Olúṣẹ́gun Ọbásanjọ́ pa pé òun kò ṣetán láti ṣe sáà kẹta lásìkò tó fi wà ní ipò àṣẹ orílẹ̀-èdè yìí. Ó gbìyànjú gidi láti ṣe sáà kẹta nígbà náà, àwa tá a jẹ́ aṣòfin lásìkò ọ̀hún la kò gbà fún un. Lóòótọ́ ó lè má pe ẹnikẹ́ni lórí fóònù tàbí bẹ̀bẹ̀, ṣùgbọ́n àwọn tán jẹ́ ọmọọṣẹ́ rẹ̀ tí wọ́n ń káàkiri tí wọ́n ń bẹ̀bẹ̀ lọ́dọ̀ àwọn aṣòfin àgbà nígbà náà sì wà láyé. ọ̀kẹ́ àìmọye owó ni wọ́n sì ná lórí sáà kẹta náà. irọ́ ni olóyè Olúṣẹ́gun Ọbásanjọ́ ń pa, ó wù ú láti ṣe sáà kẹta, àwa la ò gbà fún un. sẹ́nitọ́ Usman Bùgàjé tóun náà jẹ́ ọ̀kan lára àwọn ọmọ ilé-ìgbìmọ̀ aṣòfin àgbà l'Àbújá lásìkò tí olóyè Olúṣẹ́gun Ọbásanjọ́ fi ń wà ní ipò ààrẹ orílẹ̀-èdè yìí ló sọ̀rọ̀ náà di mímọ̀ lọ́jọ́ ajé Monday ọjọ́ 22 oṣù kẹsàn-án ọdún yìí lórí ètò orí tẹlifíṣàn kan l'Àbújá. lásìkò tó ń sọ̀rọ̀ ló ti bẹnu àtẹ́lu ọ̀rọ̀ kan tí olóyè Olúṣẹ́gun Ọbásanjọ́ sọ ní ìlú Accra lórílẹ̀-èdè Ghana, níbi tí ó ti sọ pé òun kò fìgbà kankan du sáà kẹta lásìkò tí òun fi wà ní ipò àṣẹ lórílẹ̀-èdè yìí. ṣáájú àkókò tí Olúṣẹ́gun Ọbásanjọ́ fi sọ̀rọ̀ náà ni àwọn kan ti ń gbé káàkiri ìgboro pé lásìkò tí olóyè Olúṣẹ́gun Ọbásanjọ́ fi wà ní ipò àṣẹ lórílẹ̀-èdè yìí ó gbìyànjú láti ṣe sáà kẹta ní ipò àṣẹ, ṣùgbọ́n tí Ọbásanjọ́ tako àhesọ náà pátápátá tó sì sọ pé kí ẹni tó bá ní ẹ̀rí gidi lọ́wọ́ nípa ẹ̀sùn náà jáde síta láti kojú òun. ọjọ́ kejì tí olóyè Olúṣẹ́gun Ọbásanjọ́ sọ̀rọ̀ náà tán ni dókítà Usman Bùgàjé tóun náà jẹ́ ọmọ ilé-ìgbìmọ̀ aṣòfin àgbà l'Àbújá lásìkò tí olóyè Olúṣẹ́gun Ọbásanjọ́ fi wà ní ipò àṣẹ bá àwọn oníròyìn sọ̀rọ̀ tó sì tako ààrẹ tẹ́lẹ̀ náà níta gbangba pé lóòótọ́ ló gbìyànjú láti ṣe sáà kẹta lásìkò ìjọba rẹ̀. ó ní bí olóyè Olúṣẹ́gun Ọbásanjọ́ kò bá tiẹ̀ pè lórí fóònù tàbí bẹ̀bẹ̀, síbẹ̀ àwọn ọmọọṣẹ́ rẹ̀ gbogbo tí wọ́n ń lọ káàkiri láti bẹ àwọn aṣòfin àgbà lásìkò náà sì wà láyé. àwọn aṣòfin kan tí wọ́n gbowó lọ́wọ́ àwọn ọmọọṣẹ́ rẹ̀ náà sì wà láyé. bákan náà ló jẹ́ pé àwọn aṣòfin àgbà kan tí wọn kò gba owó lọ́wọ́ àwọn ọmọọṣẹ́ rẹ̀ náà sì wà láyé pàápàá. kì í ṣe gbogbo wọn náà ni wọ́n ti kú. kódà ìgbà kan wà tí àwọn ọmọọṣẹ́ olóyè Olúṣẹ́gun Ọbásanjọ́ ń lọ káàkiri láti dúnkookò mọ́ àwọn aṣòfin àgbà tí kò fẹ́ gbowó tàbí ṣe àtìlẹ́yìn fún sáà kẹta náà. irọ́ ńlá gbà ni olóyè Olúṣẹ́gun Ọbásanjọ́ ń pa pé òun kò ní lọ́kàn láti ṣe sáà kẹta lásìkò ìjọba rẹ̀. àwa tí a wà nílé ìgbìmọ̀ aṣòfin àgbà l'Àbújá lásìkò náà la ò gbà fún un pé kó ṣe sáà kẹta. ó gbìyànjú gidi láti ṣe é, kò fẹ́nu ara rẹ̀ sọ lóòótọ́, ṣùgbọ́n gbogbo ìgbésẹ̀ rẹ̀ pátá la mọ̀ nípa rẹ̀. àwọn ọmọọṣẹ́ rẹ̀ gbogbo sì ń lọ káàkiri àárín àwọn aṣòfin àgbà lásìkò náà tí wọ́n ń bẹ̀bẹ̀ pé kí a fọwọ́ sí pé kí ó ṣe sáà kẹta. Adéwálé Adéoyè ló ṣàkójọpọ̀ ìròyìn fún Aláròyé online television. Akin Akínníyì ló kà á sí etígbọ̀ọ́ yín.